أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون لا يحصي عدد نعمته العادون ولا يؤدي حق شكره المتحمدون ولا يبلغ مدى عظمته الواصفون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون أحمده على الآلاء وأشكره على النعماء وأستعين به في الشدة والرخاء وأتوكل عليه فيما أجراه من القدر إلهي فيا من أعطانا خير ما في خزائنه وهو الإيمان به قبل السؤال لا تمنعنا أوسع ما في خزائنك وأنت العفو وأنت الغفور مع السؤال يا غافر الذنوب يا ساتر العيوب يا مفرج الكروب يا قاضي الحاجات أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tá a ti gbé Ọlọ́run tóbi, ọba tó ti wulẹ̀ tóbi ju gbogbo kíkí wa lọ, ọba tí ìkẹ́ rẹ̀ àtàánú rẹ̀ tó tóbi ju gbogbo bùkátà wa lọ, ọba tí àforíjìn rẹ̀ tó tóbi ju gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ, ọba tí ìbínú rẹ̀ ó wà tóbi ju gbogbo àwọn ẹ̀dá lọ kọ́lọ́ má bínú sí wa, ọba tó jẹ́ sí wípé òun ní í ṣe kẹ́ wa, ọba tí ń ṣàánú wa tó fi wá mọ̀nà Islam. A kí ayìn adúpẹ́ fún, àwa tọrọ kí Ọlọ́run àti gé Ọlọ́run fólólùfẹ́ Ọlọ́run, ọ̀rẹ́ Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run jùlọ, Ànábì Muhammadu. Ìkẹ́ tọ́lọ́run bá kẹ́ Ànábì àti ìgẹ̀ tó bá fi kẹ́ gbogbo àwọn tó tẹ̀lé, kó bá wa fi kẹ́ gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n ti lọ, kó bá wa fi kẹ́ gbogbo àwọn ẹni rere, kó bá wa fi kẹ́ àwọn àfáà wa àtàwọn òbí wa náà. Àtèmi àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, tí gbogbo wa kì í yé bára wa ká lọ nínú mọ̀nà Ọlọ́run, nínú ìfẹ́ Olúwa, ìfẹ́ ẹ̀sìn Olúwa àti ìfẹ́ mọ Ọlọ́run sí, nínú Surat Hud. Tọ́lọ́run bá kẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni ire tán, kó kẹ́ àwa náà, kó dà wá papọ̀ mọ́ wọn, kó má yọ wá lẹ̀ láìkẹ́. Ọkùnrin wa, obìnrin wa, ọmọdé inú wa àtàgbà wa, a kíra wa ní kíkí tó lóore jùlọ, a kíra wa ní kíkí Islam, a kíra wa ní kíkí àpọ́nlé. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo wa gbé, ìmọ̀nà Ọlọ́run kó bá gbogbo wa gbé, oríire Ọlọ́run kó máa sọ̀kalẹ̀ sínú ìgbésí ayé wa sí jù báyìí lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.
gẹ́gẹ́ bí àṣà wa ní gbogbo ọ̀sẹ̀ láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run nínú Surat Hud. Òun náà la tún fẹ́ tẹ̀síwájú níbi tá a bá dé. A dúró asinmi lórí àyà 80. Ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run níbi títí ń pìtàn Nábì Lútù alayhi salatu wa salamu, níbi tó ti jíṣẹ́ Ọlọ́run fáwọn èèyàn rẹ̀ tí wọ́n gbọ́, tí àwọn màláíkà tọ́lọ́run wá rán sí Nábì Lútù alayhi salatu wa salamu tí wọ́n á jíṣẹ́ fún wípé ìyà ti dé látọ̀dọ̀ Ọlọ́run láti jẹ àwọn èèyàn rẹ̀. Àwọn òkúkú mọ̀ wípé màláíkà ni wọ́n á wá níwà ènìyàn ọ̀dọ́ tí àwọn oníbàjẹ́ homosexualism tí wọ́n máa ń nífẹ̀ẹ́ sí jùlọ. Àwọn ọmọ wọn ní màláíkà, wọ́n sì mọ̀ pé ìjọyà wọn pé ńlá màláíkà wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ Nábì Lútù alayhi salatu wassalam. Àwọn kèfèrí wọ̀nyí wọ́n tún wá ń gbìyànjú láti bá àwọn màláíkà lò pọ̀. Nábì Lútù alayhi salatu wassalam, nínú àwọn àlàyé tá a ṣe sẹ́yìn, ó wá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú bágbára rẹ̀ ti mọ́ láti lè ṣúgbà àwọn àlejò rẹ̀ tóun náà mọ̀ pé màláíkà ni wọ́n. Ní wọ́n ń pé law anna li bikum quwwatan, kápẹ́ mo lágbára ní, kápágbára mi ká ẹ̀yin gidi gan kú wọ̀nyí àtẹ̀yìn wò ń parí wọ̀nyí tẹ́ ẹ fẹ́ ṣe àwọn àlejò mi lọ́ṣẹ́, kápádára mi bá ká yín ni. Àwí ilá arúkíní shadid, ó dà tágbára mi ò bá wá ká yín, mo fara ti Ọlọ́run ọba tí òpó rẹ̀ ò ní láéláé ṣubú. Mo fara ti Ọlọ́run ọba tẹ́ni tó bá fara tì í tí kò ní ṣubú láéláé. Ńlá màláíkà wá sọ̀rọ̀, qalu ya Lútù inna rusulu rabbika lan yasilu ilayka fa asri bi ahlika bi qit'in min al-layli wa la yaltafit minkum ahadun illa imra'ataka innahu musibuha ma asabahum inna maw'idahum as-subhu alaysa as-subhu biqarib. فلما جاء أمرنا جعلنا عليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد. Àwọn màláíkà wọ́n wá sọ fún Nábì Lútù pé fọkànbalẹ̀ Lútù, torí àwọn òkìtàn jẹ́ ó yé wa pé ẹnu ọ̀nà là Nábì Lútù dúró sí, pé ẹ̀ ní wọlé ó wá dilẹ̀kùn mú. Àwọn màláíkà ń bẹ nínú ilé. Àwọn aráàlú tí wọ́n jẹ́ ọ̀dọ́ nígbà tán ti gbúrò àwọn màláíkà tíyàwó Nábì Lútù ta ní oníjàmbá obìnrin ni, aláìmọ́ Ọlọ́run obìnrin ni, ìkàn jẹ́ obìnrin lọ́dẹ̀dẹ̀ Ànábì Ọlọ́run ní kò gbọ́ Ọlọ́run gbọ́. Òun fúnra ẹ̀ náà ní tún lọ ṣòfófó Nábì Lútù fáwọn aráàlú wípé àlejò tẹ́ ní ọmọ gbà ó ti gbà àlejò tó tún wá gbà lọ́tẹ̀ yìí àwọn ọkùnrin tọ́rẹ̀ wà ní wọ́n, àwọn tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ni wọ́n, ẹ tètè mọ́ bọ̀ wá. Kọ̀ wá yá Nábì Lútù, ta ló leak information? Àwọn arákùnrin wá dé, wọ́n pọ̀, wọ́n ń fa Nábì Lútù lẹ́nu ọ̀nà, wọ́n ń fà á, ó ti wá su ipa rẹ̀ pin dọ́kọ̀ bí himdaran kọ̀mọ̀ tí ó ṣe mọ́. Ìgbà táànú wá ń ṣe pé kí ní ṣe báyìí, yìí tí ẹ̀ wá léèyàn, ta ni mo lè farati? Wọ́n láwọn màláíkà wá ní qalu ya Lútù, Nábì Lútù sinmi yìí tó wí ní tó orí èèyàn farati. Èèyàn kì í wà lọ́dọ̀ Ọlọ́run kó tún máa sọ pé ta mo fẹ́ farati, Ọlọ́run náà ti tó farati. Wọ́n láwọn màláíkà correct Nábì Lútù alayhi salatu wassalam. Wọ́n sì ní màláíkà tó sọ̀rọ̀ ńjọ́ náà, òun ni Jibril alayhi salatu wassalam. Òun náà ń bẹ́nu àwọn àlejò tó wá tí wọ́n wá níwèé èèyàn. Nígbà tí wọ́n gbìyànjú àti wọlé tí wọ́n fẹ́ jálẹ̀kùn, àwọn ní Jibril wá sọ fún Nábì Lútù alayhi salatu wassalam pé filẹ̀kùnlẹ̀ jí wọ́n wọlé. Inna rusulu rabbika kì í ṣèyàn lásán, màláíkà ni wá. Nígbà tá Nábì Lútù alayhi salatu wassalam wá gbọ́ pé màláíkà ni wọ́n, ẹ̀mí rẹ̀ wá balẹ̀
màláìkà tiẹ̀ lòun gbà lálejò tóun tún wá ń gbìyànjú àti mọ̀ ṣùgbà yín ẹ̀yin gan lágbára jòun lọ ẹ̀yin gan ẹ tóra yín gbè níjà wíwá tẹ̀sí wá yìí ó dá mi lójú pé wíwá tó lámì ni òun náà wá jupa ojú sẹ́lẹ̀ ó fi àwọn àlejò lẹ̀ pẹ̀lú àwọn aráàlú wọ́n sì láwọn aráàlú wọ́n ṣílẹ̀kùn wọn wọlé nígbà tí wọ́n á wọlé Jibrilu alayhi salatu wa salam ìtàn gbé wáyé pé ó wá nawọ́ sí ọ̀gangan ojú àwọn kèfèrí wọ̀nyí ó ṣe ìṣára sí wọn lọ́ọ̀kan bó ṣe nawọ́ sí wọn lọ́ọ̀kan tá al-Qur'ani ní fatamasna a'yunahum nínú súrátù al-Qamar súrátù al-Qamar Ọlọ́run wà laqad rawaduhu an dayfihi wọ́n wá da anabi Lutu láàmú lérí àwọn àlejò tó gbà fatamasna a'yunahum Ọlọ́run ní àwa sú wọn lójú wíwọlé tí wọ́n wọlé bá àwọn màláíkà tínú wọn dùn ní pé káwọn máa gbé wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan máa lọ́ọ́ kì wọ́n mọ́lẹ̀ àwọn ọmọ ike màláíkà ni wọ́n fatamasna a'yunahum Ọlọ́run ní àwa sú wọn lójú wọ́n ní Jibrilu nawọ́ sí ọ̀gangan ojú gbogbo wọn lẹ́ẹ̀kan náà wọn ò bá rí iná mọ́ àwọn òkìtàn kan sì ní kódà kìí ṣe pójú wọn fọ́ lásán ojú náà padé débi pé kò tiẹ̀ sápẹ̀rẹ̀ pójú ti wà ń bẹ̀rí mọ́ awọ ìní padé pátápátá ó parẹ́ pátápátá pójú ti wà ń bẹ̀rí fatamasna a'yunahum Ọlọ́run ní apá ojú wọn rẹ́ láti lè rí àwọn àlejò mú wọ́n á ń pariwo nípa ẹgbà wá àwọn ológun ní Lútù kó wọnú ìlú ẹgbà wá wọ́n ké jáde nínú ilé ànábì Lútù ní alayhi salatu wassalam fadhuku adhabi wa nudhur nínú suratul Qamar lọ́lọ́run ti fi lẹ́yìn okun ìpè adẹ́ wọn lójú ńgbà tí wọ́n fẹ́ mú àwọn màláíkà ń tipa àmọ́ nínú suratu Lútù àwọn màláíkà àní suratu Hud táwà àwọn màláíkà ń sọ fún ànábì Lútù wípé yá Lútù inna rusulu rabbika òjíṣẹ́ Ọlọ́run ọba ni wá fọkànbalẹ̀ lan yasilu ilayka àwọn ò lè ráburú kankan sí ọ fa asri bi ahlika bi qit'in minal layli wala yaltafit minkum ahadun illa imra'ataka innahu musibuha ma asabahum inna maw'idahum subhu alaysa subhu biqarib lan yasilu ilayka fọkànbalẹ̀ wọn láburú kan tán lè fi ṣe ọ́ màláíkà ni wá fa asri bi ahlika bi qit'in minal layl Ọlọ́run gbé wa dìde láti wá bá àwọn ìjọ rẹ̀ wí lérí ìbàjẹ́ àti àwọn àìdá wọn tí wọ́n ti ń ṣe láti ọdún tó ti pẹ́ tọ́lọ́run ọba lọ́ wọn lára fa tí wọ́n náà ṣe wáàsí fún wọn tí wọ́n gbọ́ fa asri bi ahlika bi qit'in minal layl Ọlọ́run ti wá gbé wa dìde láti wá jẹ wọ́n yà àmọ́ kí wọ́n àtàwọn tán bá jára alé rẹ̀ tí wọ́n wà lérí ẹ̀sìn rẹ̀ tán gbà ọgbọ́ kẹ́ ẹ lè là asri bi ahlika bi qit'in minal layl tó bá ti di ní ọ̀gànjọ́ òru kó àwọn ará alé rẹ̀ kẹ́ ẹ tètè jáde kúrò nínú ìlú ẹ má dúró ní sàkání ìlú yìí o torí Ọlọ́run ti gbé wa dìde láti wá jẹ ìlú yìí yà láti wá pa ìlú yìí rẹ́ ẹ tètè òru ní kẹ́ ẹ fi jáde kílì ó tó mọ́ àmọ́ jáde yín ní májẹ̀mú wala yaltafit minkum ahadu nìkan kan ò gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín la yaltafit minkum ahadu iltifatu ní pé kó o bójú ẹ̀gbẹ́ àbí kó o bójú wẹ̀yìn la yaltafit minkum ahadun tẹ́ ẹ bá ti ń lọ ẹ máa dúró ohun ìyà ohun ariwo tá a fi ń jẹ àwọn aráàlú yín la yaltafit minkum ahadun ẹnìkan ò gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín o ẹ má wẹ̀yìn o nu ó ní àmọ́ kan kí ẹ má wẹ̀yìn o wẹ̀yìn ẹ gbọ́dọ̀ wẹ̀yìn ìyà Ọlọ́run ti ṣe tán àti sọ̀kalẹ̀ òru ni kẹ́ ẹ fi jáde kẹ́ ẹ tètè kúrò ní inú ìlú ẹ má jẹ́ àwọn aráàlú ọmọ ẹ yọ jáde àmọ́ la yaltafit minkum ahadun ẹnìkan ò gbọ́dọ̀ wẹ̀yìn wọ́n á ní illa imra'ataka àyàfi arábìnrin rẹ̀ yẹn ìyàwó rẹ̀ bó láwàtú illa imra'ataka ẹ má wẹ̀yìn la yaltafit minkum ahadun ẹnìkan ò gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín illa imra'ataka àyàfi ìyàwó rẹ̀ àràfi obìnrin rẹ̀ ṣáwàá tu wípé àṣẹ tí àwọn màláíkà pa nábì Lútù alayhi salatu wassalamu kí ẹ gbọ́dọ̀ wẹ̀yìn àṣẹ ẹ̀yàn ọmọyàwó rẹ̀ ni ìyẹn ni pé gbogbo yín ó ṣèwọ̀ fún yín kẹ́ ẹ wẹ̀yìn àyàfi ìyàwó rẹ̀ nìkan ọ̀tọ̀ fún un kóhun ó wẹ̀ o ẹ̀yìn tá a bá tu bẹ́ẹ̀ ìtumọ̀ yẹn kù díẹ̀ nítorí ntí mínì ọ̀gángán òun fẹ́ gbé wá fún wa kọ́ la yaltafitu minkum ahadun àwọn kan wá ké ní kíra yìí pé kìí ṣàṣẹ kìí ṣe náhìú la yaltafitu ni
yẹn kira wípé tá a bá ka instead ká fún oníwọ́sẹ̀lì sunkún tani la yaltafit àwa fún oníwọ́sẹ̀lì dọ́mọ̀ pé la yaltafitu minkum ahadun kò sẹ́ni tí yọ wẹ̀yìn nù yín yẹn pé tẹ́ ẹ bá ti ń lọ kìí ṣe commandment ní pé ẹ gbọ́dọ̀ wẹ̀yìn àmẹ́yìn ó rí i pé nìkan kan ò ní wẹ̀yìn nínú gbogbo yín ìlàmúra àtàkà àfìyàwó rẹ̀ yìí obìnrin inú ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ yìí òun nìkan ni ó wẹ̀yìn ìtumọ̀ yẹn náà kún tó ìtumọ̀ tó dáa jùlọ òun ni pé la yaltafit minkum ahadun ẹnìkan ò gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín ìlàmúra àtàkà àyàfi ìyàwó rẹ̀ arábìnrin rẹ̀ òun ni ó wẹ̀yìn làbárì ni ó wá lẹ́yìn ó wá gẹ́gẹ́ bí exemption fún àṣẹ pípa ìyẹn ni pé kò sẹ́ni tí ó wẹ ẹnìkan kan ò gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín àmọ́ wò ó rí i pé ìyàwó rẹ̀ ó wẹ̀yìn lẹ́yìn tó bá pa wọ́n láṣẹ pé kán má wẹ̀yìn ìlàmọ̀ra àtàkà obìnrin tó gbé sí ọ̀dẹ̀dẹ̀ òun ó wẹ̀yìn nínú yín àwọn kan sì ní la yaltafitu iltifatu ká wẹ̀yìn kọ́ ká wo ẹ̀yìn kọ́ nìtumọ̀ ẹ̀ kí ká bẹ́sẹ̀ sẹ́yìn nìtumọ̀ ẹ̀ nítorí pé iltifatu náà lè túmọ̀ ká bẹ́sẹ̀ sẹ́yìn bí nǹkan ká má bẹ́gbẹ́ ṣe ń tẹ́gbẹ́ ń ṣe káwọ̀ ó ṣe tiwa lọ́tọ̀ ká ṣe tiwa bá mi. la yaltafitu minkum ahadun ẹnìkan kan ò gbọ́dọ̀ ẹsẹ̀ ẹnìkan kan ò gbọ́dọ̀ bẹ́yìn nù yín tẹ́ ẹ bá ti ń lọ ẹnìkan kan ò gbọ́dọ̀ lóhùn ọ̀jáde gbogbo yín ni kẹ́ ẹ rí pé ẹ jáde nínú ìlú yìí. wọ́n á níyàwó anabi lutu aleyhi salatu wa salam lẹ́yìn tá anabi lutu sọ fáwọn ọmọ rẹ̀ obìnrin méjèèjì àti ìyàwó rẹ̀ wọ́n láwọn tí wọ́n bẹ pẹ̀lú ẹ̀ náà nù àwọn kan tí wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ láwọn tí wọ́n ń bá a ṣẹ̀sìn láwọn tí wọ́n ò ṣèbàjẹ́ anabi lutu wa ń sọ fún wọn pé lílọ là ń lọ yìí o àfi ká tètè jáde nínú ìlú yìí wọ́n ti kìlọ̀ fún mi ẹnìkan ò sì gbọ́dọ̀ wẹ̀yìn wọ́n á náwọn ìyàwó rẹ̀ wá ń yín múlé lérí pé ńgbò lẹ́ ń lọ ìyá tó ti ń pé yóò dé látàrí mọ iye ọdún tí ò dé lọ́wọ́ ayín múlé ànábì lùtù alayhi salatu wa salam pé kò tiẹ̀ wulẹ̀ bá wọn jáde rárá inú ìlú yẹn lòun wà ní tiẹ̀ òun ò wulẹ̀ bá wọn jáde nínú ìlú rárá inú ìlú ló ṣẹ́kù sí la yaltafit minkum ahadun ẹnìkan ò gbọ́dọ̀ ṣẹ́kù nínú ìlú nù yín illa imra'ataka àmọ́ ó rí i pé ìyàwó rẹ̀ ó ṣẹ́kù kò ní fẹ́ bá yín jáde ìtumọ̀ kan tún nù àwọn kan ní la yaltafit minkum ahadun ìbojúwẹ̀yìn náà ni ọlọ́run sọ ń bẹ pé ẹ jáde nínú ìlú àmọ́ la yaltafit minkum ahadun ọ gbọ́dọ̀ mú ẹnìkan kan gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín illa imra'ataka àyàfi ìyàwó rẹ̀ má mú jáde ìyẹn ni pé jọ́ wà ní inú ìlú má mú òun jáde nítorí pé aníyà tá a fẹ́ fi jẹ òun tiẹ̀ innahu musibuha ma asabahum ìyà tí ó jẹ àwọn aráàlú yìí yóò jẹ ìyàwó rẹ̀ yìí náà nítorí bá wọn nípìn nínú gbogbo aburú tí wọ́n ń ṣe innahu musibuha ma asabahum ìyà táwọn ọlọ́wọ́n bá ní nípalẹ̀mọ́ fún àwọn aráàlú Gòmórà yìí àtàwọn aráàlú Sàdúmù yìí tí ọkùnrin bọ́kùnrin lò pọ̀ tóbìnrin náà ń bá obìnrin lò pọ̀ ìyà tá a fẹ́ fi jẹ wọ́n afẹ́kọ̀kan ìyàwó rẹ̀ náà níbẹ̀ innahu musibuha ma asabahum ẹ̀ṣẹ̀ táwọn náà ṣẹ̀ òun náà bá wọn ṣẹ̀ ń bẹ̀. àwọn màláíkà wọn sọ fún Ànábì Lútù pé inna maw'idahumus subhu alaysa subhu biqarib àárọ̀ náà ni àárọ̀ ọ̀la náà ni ìlérí Olúwa pẹ̀lú wọn alaysa subhu biqarib àárọ̀ ọ̀la yẹn náà ilẹ̀ ti mọ́ tán àárọ̀ ọ̀la ló dé tán yìí àwọn tẹ̀fsírì kan ní ó fẹ́ dàbí ìgbà pa Ànábì Lútù alayhi salatu wa salam ń kánjú pé àárọ̀ ọ̀la lọ́nlọ́n ṣé ọ̀wá pẹ́ ju bá wọn tètè fìyà jẹ wọ́n sìn káwọ́ tètè máa lọ innahu musibuha ma asabahum inna maw'idahumus subhu àárọ̀ lọ́lọ́ ní ká fìyà jẹ wọ́n ṣe ń pa ti sọ fún wa sẹ́yìn rí náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tọ́lọ́run bá fẹ́ fìyà jẹ òwúrọ̀ lọ́lọ́mọ sábà gbé ìyà wọn wá innahu musibuha ma asabahum inna maw'idahumus subhu àárọ̀ ni Ọlọ́run ọba ṣe létò pé òun fẹ́ jẹ wọ́n yà alaysa subhu biqarib àárọ̀ òun náà dé tán ẹ má jẹ́ á kánjú. nínú àyà yìí láti rí i pé ìyà tọ́lọ́run fi jẹ ìyàwó Ànábì Lútù alayhi salatu wa salam irú ìyà tó fi jẹ àwọn aráàlú náà ni ìyẹn ni pé wọn ọ̀dá yà tiẹ̀ jẹ lọ́tọ̀ nítorí irú ní táràlú ń ṣe lòun náà ṣe bó ní ìyà tí ó ṣe wá yàtọ̀ sí ìyà táràlú nígbà tọ́lọ́run sì ju ìyà tóun fi jẹ wọ́n nínú àwọn àyà tá a kà nísìn ó lóun rọ òjò òkúta láti sánmọ̀ ni àwọn dẹ̀ yí ilẹ̀ po mọ́ wọn lẹ́sẹ̀ àmọ́ tá a rí inú bíbélì ní pé bíbélì ní ìyàwó Ànábì Lútù alayhi salatu wa salam àṣẹ tọ́lọ́run pa wọ́n ni pé wọ́n má wẹ̀yìn nígbà tí wọ́n wá ń jáde nínú ìlú ìyàwó Ànábì Lútù òun sì jọmọ inú ìlú gangan ṣe ń pa Ànábì Lútù èso ọmọ ìlú
òun àtànẹ́bí Ibrahim tẹ́ bá gbàgbé tán wọ́n jọ ń bọ̀ láti ilẹ̀ Iraq ni wọ́n dé sí ilẹ̀ Sham nígbà tán dé sí ilẹ̀ Sham lànàbí Lutu alayhi salatu wassalam wá gbéra láti lọ jíṣẹ́ ní ìlú Gomora àwọn èso ọmọ ẹbẹ̀ gẹ́gẹ́ àjòjì ni ní ìlú náà wá jíṣẹ́ Ọlọ́run fún wọn bẹ̀ ni àmọ́ ìyàwó tó fẹ́ aráàlú gẹ́gẹ́ lòun tiẹ̀ wọ́n á nígbà wọn lọ lọ́nà tí ariwo àwọn òkúta tí ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ àtàríwó aráàlú yéé ẹgbà wá gbogbo àwọn ariwo ìyà wọn tí wọ́n ń gbọ́ tó fi sì sí wa pé wọn ò gbọ́dọ̀ wẹ̀yìn ńláàánú wá ṣe ìyàwó ànábì Lútù gẹ́gẹ́ bíi pé alábòsí obìnrin ni tẹ́lẹ̀ náà kò tọ́ sí kí Ọlọ́run tọ́lọ́run yìí sọ fún ànábì Lútù pé kò sẹ́ni tí ó wẹ̀yìn nù ẹnì kọ̀ọ̀kan yẹn ẹ̀ gbọ́dọ̀ wẹ̀yìn àmọ́ ìyàwó rí ó wẹ̀yìn tiẹ̀ ńlọ́ba sì wẹ̀yìn tó tọ́ bíbélì nígbà tó wá wẹ̀yìn lọ́ba di iyọ̀ lẹ́ẹ̀kan náà kété tó wo ẹ̀yìn tó yíjú padà tó wo ẹ̀yìn tó wòlú rẹ̀ báyìí ó di iyọ̀ lẹ́ẹ̀kan náà ni àmọ́ tí Kùránì júwe fún wa ni pé innahu musibuha ma asabahum irú ìyà tá a fi jẹ àwọn aráàlú rẹ̀ la fi jẹ obìnrin yẹn náà nígbà tó bá wẹ̀yìn àbí tí ó bá tiẹ̀ bá wọn jáde nílùú rárá tá a bá fọ́lò tẹ̀fsírì àwọn àfáàtàn ni kò tiẹ̀ wúlẹ̀ tẹ̀lé ànábì Lútù jáde innahu musibuha ma asabahum ìyà tọ́lọ̀ ń palẹ̀ mọ́ láti fi jẹ aráàlú Gomora àtàràlú Sàdúm àtàwọn ìlú kéréje tí wọ́n jọ wà tánjọ́ ń ṣiṣẹ́ ìbàjẹ́ náà irú ìyà tọ́lọ̀ ń fi jẹ wọ́n náà ló fi jẹ ìyàwó ànábì Lútù inna maw'idahumus subhu alaysa subhu biqarib ẹ̀kọ́ mi ta tún mú jáde lọ́gẹ̀gẹ́ yìí ká tó tẹ̀síwájú ni pé àṣẹ ń pé yẹn jẹ́ ìyàwó ànábì Ọlọ́run ìyẹn jẹ́ ìyàwó ẹni rí kò mọ̀ pé kọ́lọ́run wọn má bá yẹn wí mọ́jọ́ mọ́ ẹni rí kò pé kí Ọlọ́run má jẹ́ yẹn yà ọ̀rẹ́ ẹni rí ni mí mo bá wọn ẹni rí tó kò pé kọ́lọ́run wọn má jẹ́ yẹn yà nígbà tí yẹn ọba ti rìn báwọn ṣe máa rìn ẹni tí ó jèrè ẹni rí náà lẹni tó bá ṣípá ẹni tó bá ṣípá tó rìn bá ṣe máa rìn tó sọ bí wọ́n ṣe máa sọ tó gbé ayé bí wọ́n ti máa gbáyé òun lọ́lọ́run ọ̀kẹ́ pẹ̀lú wọn àmọ́ èmi fẹ́ ya kèfèrí àmọ́ mo lẹ́ni ire lóbí mo lẹ́ni ire lọ́kọ mo lẹ́ni ire láya kíyàn wá fọkàn sí pé mo lè jọ́lá rẹ̀ wájú Ọlọ́run kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ò lè jọ́lá ara wọn nígbà tí ìwà ò bá jọra àmọ́ tí ìṣe bá jọra tí ìwà bá jọra tíyàn bá ṣípá níwọ̀nba kódà bí ó bá tiẹ̀ tó ti ọkọ rẹ̀ kódà tí ó bá tiẹ̀ tó ti ìyàwó rẹ̀ kódà bí ó bá tó tàwọn òbí rẹ̀ Ọlọ́run ti ara tàwọn òbí rẹ̀ fàwọn náà sókè gẹ́gẹ́ bí àdéhùn tọ́lọ́run ṣe kalladhina amanu wattaba'athum dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum àwọn tó bá ní ìgbàgbọ́ nínú Olúwa dáadáa táwọn ọmọ wọn náà àtàwọn àrọ́mọdọ́mọ wọn náà bá ṣípá táwọn náà gbìyànjú Olúwa ní á dá àwọn ọmọ náà papọ̀ pẹ̀lú àwọn òbí wọn nítorí pé iṣẹ́ àwọn ọmọ ò tó tòbí àmọ́ nítorí kójú àwọn òbí ó lè tutù ká lè fi ṣàpọ́nlé fáwọn òbí á wà elevate level àwọn ọmọ sí level àwọn òbí wọn nítorí àwọn náà ṣípá wọn gbìyànjú kì í ṣe pé wọ́n dára lẹ̀ àmọ́ pé àmọ́ jẹ́yàwó ẹni rẹ̀ kan kọ́ wá fọkàn sí pé ìyún ó ṣèyàn láǹfààní wájú Ọlọ́run tí wọn náà sì gbìyànjú àti máa wárí kò lè wúlò fún yàn Ọlọ́run ò tíjú ànábì Lútù alayhi salatu wassalamu débi kọ́ mọ́ lè jẹ̀yàwó rẹ̀ yà Ọlọ́run sọ nínú suratu Tahrim pé daraba Allahu mathalan lilladhina kafaru imra'ata Nuhin wa imra'ata Lutin كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين Ọlọ́run ní mo fi àpèjúwe méjì lélẹ̀ lilladhina kafaru fún gbogbo ẹni tí ó mọ̀ Ọlọ́run imra'ata Nuhin ìyàwó ànábì Nuhu àti sọ̀tàn tòun náà ṣáájú tí máa pọkọ rẹ̀ ń wèrè tẹ́ bá gbàdúrà nígbà tá a pìtàn ànábì Nuh tí ó máa sọ fáwọn aráàlú kí ọkọ mi ti ya wèrè o ó ní pé ìyà Ọlọ́run ń bọ̀ wá láìpẹ́ ó sì ní ìyà Ọlọ́run ọba tí ó bá dé láti inú óvùnù búrẹ́dì ni ó ti dé kéṣẹ́ rí pé kọ̀ máa ti ń sọ tún rí pé tún kan ọkọ̀ ojú omi sáàrin ìgboro ìlú rí pé kọ̀ máa ti ń ṣe òun fúnra ẹ̀ ní sọ fárá ayé pé wèrè lọkọ òun táwọn ará ayé náà wá ń sọ pé ṣebí ìyàwó rẹ̀ náà lọ́jẹ́rìí ìyàwó rẹ̀ ṣáà ní rí tì ìyàwó rẹ̀ ṣáà rí tán Ọlọ́run ní imra'ata Nuhin ìyàwó Nuhu wa imra'ata Lutin àti ìyàwó Lútù tá a pìtàn débi ìtàn rẹ̀ yìí tá a kéwú débi ọ̀rọ̀ rẹ̀ yìí Ọlọ́run ní kanata tahta abidayni min ibadina salihayni àwọn méjèèjì wọ́n ń bẹ lábẹ́ ẹrúsìn àwọn Ọlọ́run ọba méjì tí wọ́n jẹ́ ní ire ìyẹn àwọn ànábì Ọlọ́run méjèèjì wọ́n ń jẹ́ ìyàwó lọ́dẹ̀dẹ̀ wọn fakhanatahuma àmọ́ wọ́n jàǹbá wọn ni wọn ò jóbìnrin rere lọ́dọ̀dẹ̀ ọkọ rere
wọ́n tẹ́wọ́ gba sí ọkọ wọn, wọ́n ní bìlíìfù nínú mẹ́sẹ̀jì ọkọ wọn. Wọ́n ranù làwọn ọkọ wọn lójú wọn. Khanatahuma, wọ́n yapa wọn. Falam yughniya anhuma minallahi shay'a. Aqila adkhulan nara ma'a dakhilin. Wọ́n á jẹ́ ìyàwó ànábì Ọlọ́run, kò sì pẹ́ wọn níwájú Ọlọ́run. Ọlọ́run ò ti torí ẹ̀ tijú wọn. Nípé ìyàwó ànábì Ọlọ́run wá ní kíni? Ẹni tí ò wá jẹ́ ìyàwó ànábì Ọlọ́run, tí ò jọ máa ànábì Ọlọ́run bó ni ó sọ̀rọ̀ rẹ̀ níwájú Ọlọ́run báyìí. Tọ́lọ́run bá lè jẹ ìyàwó ànábì Ọlọ́run ọba níyà nítorí àìgbọ́ Ọlọ́run ọba gbọ́. Tọ́lọ́run bá lè jẹ odindi ìyàwó mẹ́sẹ́ńjà rẹ̀ níyà, ọmọ mẹ́sẹ́ńjà rẹ̀ ọmọ ànábì Nuhu, tọ́lọ́run bá lè jẹrú wọn níyà nítorí àìgbọ́ Ọlọ́run ọba gbọ́, kẹ́nìkan kan má fọkàn balẹ̀. Ẹnìkan ò gbọ́dọ̀ bá nǹkan kan àbí kó wá fọkàn balẹ̀ sọ́lọ́run ọba pé ibi táwa bá dé yìí Ọlọ́run ò lè jẹrú wa yíyà. Ṣé kò wá ní wo ti lágbájá mọ́ wa lára, kò wá ní wo tàwọn òbí wa, kò ní wo tàwọn tó ṣe wàhálà fún wa. Ẹnìkan ò gbọ́dọ̀ fọkàn balẹ̀ sọ́lọ́run. Àfi ká dún ní mọ́ Ọlọ́run, ká sìn ín dáadáa. Ọlọ́run ní waqila udkhula nara ma'a dakhilina, tó bá dijọ́ al-qiyamah. Irú pẹ́rẹ́gì tá a fi wọ́n fún gbogbo kèfèrí yòókù náà la fi wọ́n fáwọn náà. Qila udkhula nara, a sọ pé ó yẹ ẹ máa wọ náà. Ma'a dakhilina, kò sí dífẹ́rẹ́nsì láàrin ẹ̀yin àtàwọn yòókù tí ó wọ náà. Iná tí yóò tún ní yàtọ̀, iná kan náà lẹ́wọ̀ pẹ̀lú gbogbo ẹni tí ń wọ̀ ọ́. Ẹjọ́ jìyà ni, kò ní sí preferential treatment kankan. Ọlọ́run má ṣe kẹ́ wa kó má fìyà jẹ wá. Ẹ̀kọ́ nìyẹn látara ìyàwó Ànábì Lútù alayhi salatu wassalam. Ọlọ́run wá ní nígbà tí ilẹ̀ mọ́, falamma jaa amruna, ìgbà tí àṣẹ Ọlọ́run bá dé pé ó yá, àsìkò ti pé, àwọn Ànábì Lútù àti gbogbo ẹni tó nígbàgbọ́ nínú mẹ́sẹ̀jì Ànábì Lútù, wọ́n lọ́mọ bíbí inú rẹ̀ nìkan náà ni wọ́n ọ̀pọ̀ rárá. Odindi Ànábì Ọlọ́run ó jíṣẹ́, àwọn ọmọ rẹ̀ nìkan ni wọ́n tẹ̀lé. Falamma jaa amruna, ìgbà táṣẹ Ọlọ́run ọba wá dé pé ìyà dé, ja'alna 'aliya safila, àwa sọ òkè ìlú wọn gbogbo tó tọ́pù nílùú wọn, a sọ di ilẹ̀ ńlẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n ní Jibrilu alayhi salatu wassalam ó ti ìyẹ́bọ̀lẹ̀, ilẹ̀ ńlẹ̀ ìlú wọn ó ti ìyẹ́bọ̀, wọ́n wá fi kó gbogbo ìlú, ó fi gbé e sókè, wọ́n sì dojú ìlú nìdílẹ̀. Àwọn náà lọ́lọ́run ròyìn tó pè wọ́n ní mu'tafikatu, àwọn ìjọ tá a dojú wọn délẹ̀. Ìyẹn ni pé bí ìgbà pé yẹn gbé abọ́ àbí bí tíra yìí ṣe rí ìkin wá dojú ẹ̀ délẹ̀ báyìí, ìtìfáàkù nù. Àwọn náà lọ́lọ́run pè ní al-mu'tafika, ìjọ tá a dojú wọn délẹ̀. Jibrilu ti yẹ bọ́lẹ̀, ó sì rù wọ́n sókè, odindi ìlú ó rù gbogbo wọn sókè báyìí, tapátá abẹ ó sì dojú wọn délẹ̀. Ja'alna 'aliyaha, a mẹ́kì gbogbo sọ́fẹ̀sì ìlú náà, ìta ìlú náà, òkè ìlú náà, a sọ di ìsàlẹ̀ ìlú náà. Ọlọ́run má jẹ wá ń yà ó, Ọlọ́run má bínú sí wa. Homosexualism ni wọ́n dánwò. Homosexualism tọ́pọ̀lọpọ̀ country lẹ́ni tí ń legalize, tọ́jẹ́ sí pé ẹ lè bọ́ ta gbangba ń bẹ̀ kẹ́ criticize ẹ̀ mọ́, in tí wọ́n ṣe fọ́lọ́run tí wọ́n fi dẹni ìyà, tọ́lọ́run fi ń yí ìlú po mọ́ wọn lérí náà nà. Ìbàjẹ́ tó jù bẹ́ẹ̀ lọ, àwọn èèyàn ń dánwò lérí ilẹ̀ lẹ́ni. Abẹ́lọ́wọ̀n ọba kó má jẹ wá ń yà, abẹ́lọ́wọ̀n ọba kó má lámójúkúrò fún wa, kó má bínú sí wa. Ìbínú Ọlọ́run ọba, ẹni tó bá dé ẹnìkan kan ò lè rúlà, ẹnìkan kan ò lè dàyà kọ́. Ọ̀tún lọ́lọ́run máa ń bínú wẹ̀rẹ̀ wá. Ẹ wo ìtàn tá a ti kà síwájú, ó fi omi pa àwọn ìjọ Ànábì Nuhu rẹ̀, omi ló lò, ìkànnù àwọn ẹ̀dá rẹ̀ náà ni. Nígbà tí ó kan ìjọ Ànábì Hud àbí àwọn adàlù làjọ àwọn náà níjọ Ànábì Hud, gbà tọ́lọ́run ó pa wọ́n rẹ́, ó fi kíni pa wọ́n rẹ́, ó fi ariwo pa wọ́n rẹ́, ariwo lọ́lọ́run fi pa wọ́n rẹ́. Nígbà tí ó tún kan àwọn ìjọ Ànábì Solih, ó fi ariwo àti kí ló fi pa wọ́n rẹ́, ariwo àti àrọ́jífà, ilẹ̀ mì mọ́ wọn lẹ́sẹ̀, tí gbogbo wọn wá ń wó lulẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ rí ara ọ̀tọ̀ọ̀tọ̀, ẹ̀ṣẹ̀ tuntun àrà ọ̀tọ̀, ẹ̀ṣẹ̀ tuntun àrà ọ̀tọ̀. Èyí tó fi pa àwọn ìjọ Ànábì Lútù alayhi salatu wassalam rẹ̀ ni. Ó ní kí ilẹ̀ wọ́n gbé ilẹ̀ láti ìlú wọn, wọ́n ti ìyẹ́bọlẹ̀ ńbẹ̀, wọ́n wá rù láti sàlẹ̀ pátápátá, wọ́n dojú ẹ̀ délẹ̀. Ọlọ́run má bínú sí wa. Àmọ́ kó tún tó ṣe bẹ́ẹ̀, Ọlọ́run tún ní wa amtarna alayhim hijaratan min sijilin. Nígbà tí wọ́n ti ìyẹ́bọlẹ̀, tí wọ́n gbé wọn sókè, tán rú gbogbo ìlú sókè, àti wá ní kí òjò òkúta
òkúta tí ètí wá sí òkúta lásán, òkúta tó wúwo, òkúta tó le, hijarata min sijil, òkúta kan tó jẹ́ràn òkúta líle. Àwọn kan sì ní hijarata min sijil ní òkúta tí ń bá náà bọ̀ wá, inú náà ni wọ́n ti ti òkúta náà bọ̀, òkúta tó ti gbóná tó tún níná lára. Àwa rọ̀jò òkúta yẹn lé wọn lérí, bọ́n ṣe ń ru ìlú wọn láti ìsàlẹ̀, à ń rọ̀jò òkúta oníná lé wọn lérí kan tó wá dojú ìlú wọn délẹ̀. Mandudin, òkúta yẹn wàá máa jálù wọn kọjá ẹyọkan péré pé ẹyọkan ní ọba alágbájá, ẹyọkan ní ọba tàmọ̀dò. Òkúta yẹn ń rọ̀jò tẹ̀léra wọn, mandudin ń tẹ̀léra wọn, ń tira wọn lọ́pọ̀npọ̀n. Musawwamatan inda rabbika, Ọlọ́run ní a ti sàmì sókúta kọ̀ọ̀kan látọ̀dọ̀ Olúwa wá. Yẹn kí òkúta tí ọba táyé kò ní ṣèṣì bá Kẹ́hìndé. Kálukú tún sí lóko rẹ̀, ó sì sí ní táàgì tiẹ̀ lára òkúta tí ọba. Musawwamatan inda rabbika, a ti ṣe é létò, a dẹ̀ ti customize òkúta tí ó kan kálukú lára, a ti customize ẹ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run ọba. Wa ma hiya mina zalimina biba'id. Ọlọ́run ní gbogbo ẹni tí ó bá ti ṣerú àbòsí tí wọ́n ṣe yìí, irú ìyà bẹ́ẹ̀ kò ní jìnnà sáwọn náà. Ọlọ́run má jẹ wá ń yà o, Ọlọ́run má jẹ wá ń yà. Ṣé ẹ mọ̀ pé nínú ọ̀nà tí wọ́n gbìyànjú ní West lénìí láti fi lè create general acceptance fún homosexualism àbí LGBT lápapọ̀, òun ni pé àwọn scientist kan tí orí wọn ti gbálẹ̀, àwọn ń jáde síta láti máa sọ pé nítorí ṣẹlẹ̀ ní pé ṣe rí kíyàn tiẹ̀ jẹ́ homosexualism gan fún rẹ̀ kò kí ń ṣe choice. Wọ́n ní kò kí ń ṣe choice pé ó ní biological reasoning, àbí kí wọ́n sọ pé nígbà náà àwọn bá study kan àwọn realize pé wọ́n máa bí wọn bẹ́ẹ̀ ni. Yẹn pé kò kí ń ṣe pé nígbà tí wọ́n dáyé tán ni wọ́n wá choose láti jẹ́ bẹ́ẹ̀. Yẹn pé bọ́lọ̀ ń ṣe dá wọn nìyẹn. Àwọn rí i pé ní alẹ́ inú obìnrin kọ̀ọ̀kan tí ń bá ń bímọ tọ́mọ yẹn bá ti ń dọmọ kẹrin, ọmọ tí ó bá bí sí kẹrin yẹn tendency wà pé wọn ní láìkì gender kejì, gender ara wọn ni wọ́n máa nífẹ̀ẹ́ sí, ni ó máa jẹ́ choice wọn. Tó bá jóbìnrin, obìnrin ẹgbẹ́ rẹ̀ ni ó fẹ́ máa bá lọ. Tó bá jọkùnrin, ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ni ó fẹ́ máa bá lọ. Wọ́n ń sọ gbogbo eléyìí fún gbogbo wa láti padà mọ́ wá rò tó bá padà yá nígbà tí ohùn yẹn bá ti ga dáadáa sókè. Ipe wọn mọ̀ọ́mọ̀ Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀, wọn mọ̀ọ́mọ̀ Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀, ṣé bó bá ti bí ni ó ṣáṣá gba bá ti fẹ́ jẹ́ nígbà tí Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀. Ẹ má jà jẹ wọ́n yẹ, ẹ má jà fojú burúkú wò wọ́n, ẹ já accept wọn bẹ́ẹ̀. Àwọn scientist ẹgbẹ́ wọn mi wá jáde nípa irọ́ ni ìtẹ̀wé wórówóró ni ìtẹ̀ ń wí kò nítumọ̀. Wọ́n bí ẹnìkan ní homosexual, wọ́n bí ẹnìkan ní gay, Ọlọ́run ọ̀dẹ́ nìkan ní gay. Àtojúràn ní báyàn débẹ̀. Nẹ́sìlẹ̀ al-Qur'ani confirm nígbà tí Ọlọ́run sọ̀rọ̀ wọn nínú Suratul A'raf. Ó ní innakum musrifuna, aláṣejù níyín, olùkọjá àlà níyín. Yẹn ni pé choice wọn ni wọ́n mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ àwọn dà bẹ́ẹ̀ ni àtojúràn wọn bá débẹ̀. Ọlọ́run ọ̀dẹ́ nìkan, àdámọ́tọ́ dámọ́ ọkùnrin ní pé kóbìnrin ọmọ òun, àdámọ́tọ́ dámọ́ obìnrin ní pé kọkùnrin ọmọ òun, kò dá ọkùnrin kan ní pé kó wá jẹ́ sí kọkùnrin ẹgbẹ́ rẹ̀ ní ọmọ òun. Tọ́rọ́ Ọlọ́run ò ní dá wa bẹ́ẹ̀ kó tún wá ṣòfin fún wa pé ẹ má dé bẹ́ẹ̀. Nígbà tó ti dá mọ́ wa òun, ó ti mọ̀ pé kò ní rọrùn fún wa láti gbáyé láì ṣe. Ẹ̀hẹ́n tó ti mú ṣòfin kẹ́ ẹ gbọ́dọ̀ débẹ̀, èyí tí mo yọ̀ǹda fún yín ni ó ní innakum latatuna rijala shahwata min duni nisa. Nínú Suratul A'raf fi títí ń pìtàn wọn, ó ní ẹ̀yin kọlu ọkùnrin ẹgbẹ́ yín, ẹ fobìnrin lẹ̀. Bala antum musrifuna, bala antum qawmun musrifuna. Ìjọ aláṣejù ni yín, ìjọ aláhọ̀bọ ni yín. Ìjọ tọ́lọ́run ó sọ pé ibi tí mo yọ̀ǹda fún yín kẹ́ ẹ máa gbà ní tí ó túmọ̀ nájú àti gbàbò míì ní yín, tí ń túmọ̀ sí pé kò ṣe é létò bẹ́ẹ̀ yìí pé kọkùnrin ọmọ súnmọ́kùnrin, kò dá aládàámọ́ bẹ́ẹ̀ yìí pé kóbìnrin ọmọ súnmọ́ obìnrin, àtojúràn ló bá ọmọ ènìyàn débẹ̀. Àwọn scientist ọ̀hún náà wá mú counter study wá, ó contrary sí tàwọn ti tẹ́lẹ̀ pé náà ìwádìí tó yanjú jẹ́ àmọ́ yìí pé àtojúràn ló bá ọmọ ènìyàn débẹ̀. Ó sì ṣẹlẹ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìlú lágbàáyé tó fi mọ́ Amẹ́ríkà náà kó tó di 1960s àbí 70s tí acceptability bá nǹkan pè ní LGBT àti same sex, ń pé káwọn èèyàn mọ ọkùnrin ọmọ fọkùnrin kóbìnrin ọmọ fẹ́ra wọn. Tẹ́lẹ̀ náà àwọn náà ti categorize ẹ̀ ń pẹ́ ni tí ó bá jẹ́ bíi gay àbẹ́ni tó bá jẹ́ homosexual ó ní psychiatric problem, psychiatric illness, àárẹ̀ ọpọlọ ni wọ́n kà á sí. Òun àti agbo tí wọ́n bá ti ń wo wèrè nìkan mọ̀ mú wọn lọ nítorí pé nǹkan ń sọpọlọ wọn àgbádùn.
àmọ́ nígbà tó ti di pé àwọn náà ti ń pọ̀ nínú ìlú study wọn yí padà nǹkan ẹ̀yọ wọn kúrò nínú sáfù àwọn wèrè nítorí pé ọmọ ènìyàn ti pọ̀ tí ń ṣiṣẹ́ wàá pè wọ́n wèrè ní choice wọn nìyẹn democratic countries ní aláàrán democratic system ọlọ́run má bínú sí wa bọ́lọ̀ ń ṣe bínú sáwọn ìjọ anabi lutu alayhi salatu wa salam ní. àwọn mímọ̀ Islam láwọn àfọ̀nfíkì wa dára wọn yára wọn ní kéwú àtẹ̀kọ́ ipe ẹni tá a bá wá rí tí bá ń ṣe bẹ́ẹ̀ lénìí tó dẹ̀ jẹ́ mùsùlùmí kí ni ìdájọ́ ẹ̀ kí lòfin ẹ̀ tí ọba tọwọ́ bá tẹ̀ wọ́n aká wọn mọ́ pé lágbájá àti lágbájá ọkùnrin ni wọ́n ń ṣe nǹkan báyìí kí ni ìjìyà wọn nínú Islam nígbà tí àkúkú rí nínú àyà al-Qur'ani kankan tá a sì rí nínú hadith anabi kankan tí ẹnu pàdé sí pọ́lá láàfíà tí kò sẹ́jọ́ kankan àtàròyé kankan lérí ẹ̀ pé ẹni bá ṣe báyìí ìjìyà rẹ̀ rí ọwọ́ àkú káwọn afáàmọ́ gbé mara wọn lọ́kàn mọ́ ìyẹ́wò mara wọn lọ́wọ́ pé kí ni ìjìyà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó sì jẹ́ nǹkan kan tí kò gbajúmọ̀ lásìkò ànábì kò já rẹ́rì fún nǹkan lọ títí pé ìjìyà rẹ̀ tí ọmọ jẹ́ tiwọn. àwọn ará àwọn àfọ mímọ̀ tí wọ́n pọ̀ lọ jantirẹrẹ tí wọ́n ní hàn àwọn tẹ́ bá ká mọ́ tán bá ń ṣe bẹ́ẹ̀ pípa ni ìjìyà wọn ikú lè rí ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ sì lẹ̀ wọ́n lókò kú ni. opinion náà ni wọ́n fi ti sọ́dọ̀ Imam Malik Imam Ahmad àti Imam Shafi'i nínú àwọn ọ̀rọ̀ kan tó ti sọ rí yẹn fi qawlin ọ̀rọ̀ bíi méjì ní ma fi ti sọ́dọ̀ Imam Shafi'i ó ní school of thought ti rẹ̀ ó rí fọ́ọ̀mù ẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀ nígbà tí ń bẹ ní Iraq àti ìgbà tó dé ìlú Egypt wọ́n ní Imam Shafi'i náà sọ ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ rí wọ́n sì ní Abu Hanifa àwọn kan fi ti sọ́dọ̀ rẹ̀ ikú òun ní ẹ̀ẹ́rì wọn bọ́ láti rí àpáta ni ṣe é mọ̀ ikú nígbà tọ́lọ́ náà fẹ́ pa wọ́n rẹ́ jàǹnà aliyaha amókèlú wọn báyìí sáfìlà ha dojú ẹ̀ délẹ̀ ẹ wà lọ ẹni tẹ́ bá ká mọ́ tí bá ń ṣerú ẹ kó wọn lọ sórí àpáta ẹ wá rí wọn bọ́ láti rí àpáta tẹ́ bá tí wọ́n á rí wọn bọ́ ẹ máa fòkò sí ẹ máa fòkò tẹ̀lé wọn torọ́lọ́ náà níjọ́ tóun fẹ́ pa àwọn ìjọ ànábì lùtù rẹ̀ adójú ìlú wọn délẹ̀ àmọ́ ká tó dojú ẹ̀ délẹ̀ akọ́kọ́ fi òkò tó gbóná a fi sìn wọ́n àwọn kan sọ bẹ́ẹ̀ kí lè rí yín wọn láwọn he hadisi kan tí anabi sallallahu alayhi wa sallam tí wọn lọ sọ pé man wajadtumuhu ya'malu 'amala qawmi lutin faqtulu al-fa'ila wal maf'ula ẹni tẹ́ bá ká mọ́ tí ń dánrù tí ìjọ anabi lutu dánwò uqtulu al-fa'ila ẹni tí ń ṣe tó pèrè lọ́kọ ẹ̀ ń pọ́kùnrin méjì ni ìkan jọkọ ìkan jẹ́yàwó uqtulu al-fa'ila yìí tó sọ̀rọ̀ ẹ̀ di olùṣe ẹ̀ pa wal maf'ula àtẹni tóun náà gbára alẹ̀ tí wọ́n ń ṣe fún pípa ni èrè ẹ̀ṣẹ̀ wọn amádìsí ni ẹnu òkò sí pọ́ lálàáfíà àwọn àròyé kan kù ní ààrẹ ó jẹ́ kí àwọn mímọ̀ kan ṣe ẹ̀sìn mẹ́kẹ́ nígbà tọ́lọ́ náà sọ nínú al-Qur'ani pé wa ma hiya mina zalimina bi ba'id gbogbo ẹni tó bá tún ṣe irú àbòsí tí wọ́n ṣe yìí náà irú ìjìyà yóò kò jìnà sí wọn ó jẹ́ káwọn àfa àwọn máa rò pé á já sí pé ìjìyà pípa náà ní kó máa jẹ́ jìyà gbogbo ẹni tó bá ti ṣerú ẹ̀. àwárí school of thought mi àtàwọn ọjọ́ mi nínú àwọn àfẹ́sìn tí wọ́n sọ pé in tí wọ́n ṣe àdìsí yẹn àwọn ọ̀faramọ́ ń pọ́ lálàáfíà àmọ́ tí wọ́n ṣe tá a bá ń wá jìyà rẹ̀ ẹ jẹ́ àfiwé ṣìnà ṣẹ́ni tó ṣe ṣìnà náà ọkùnrin àtobìnrin tó ṣe ṣìnà ṣe bí wọ́n mú nǹkan ọmọ ọkùnrin tì í bọnú nǹkan obìnrin ni la fi establish pé wọ́n do ní ṣìnà tí ó sì sí igi láàrin wọn ọkùnrin àtọkùnrin tí ń súnmọ́ra wọn náà wọ́n mú nǹkan ọmọkùnrin tì í bọ ara ẹnìkan náà ní so nǹkan ẹnìkan wọnú nǹkan ẹnìkan so ajá sí pé wọn àti ṣìnà yàtọ̀ síra wọn ìdájọ́ ṣìnà náà ni ó máa wà fún àwọn tó bá ṣe bẹ́ẹ̀ ara àwọn àfa Islam tí wọ́n pọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ tábìín láwọn tó bá àwọn sàhábà láyé bíi Sa'id ibn Musayyib Hasan al-Basri alimami Sufyan al-Thawri Ibrahim an-Nakha'i alimami al-Awza'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn ní pé tó bá jẹ́ sí pé àwọn méjèèjì tí wọ́n ti níyàwó ńlé ṣe ìbáwí ẹni tí ìbáwí ṣìnà ẹni tó ti níyàwó ńlé ẹni pé kẹ́ lẹ̀ wọ́n ló kò pa tó bá jẹ́ sí pé wọ́n àti níyàwó ńlé wọ́n jẹ́ nìkan tí ò tí ì márì ẹjọ́dọ̀ ni wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ á já sí pé kẹ́ nà wọ́n ní ẹgbàá 100 hádù wọn ní ìbáwí wọn nù. school of thought mi àbí kí n tún sọ pé group of scholars mi tí àwọn tí wá lópinion tó yàtọ̀ sí ti gbogbo àwọn wọ̀nyí òun ni Abu Hanifa ọ̀rọ̀ kíní tá Abu Hanifa sọ yàn lálàáfíà láti fi ti sọ́dọ̀ rẹ̀ ìtọ́ lálàáfíà tán fi ti sọ́dọ̀ Abu Hanifa ní pé àtàwọn kan nínú àwọn Shafi'iyya òun ni pé kò sí Ọlọ́run ó sọ ìjìyà wọn nínú Qur'an Ànábì ò sì fún wa ní ìjìyà kan tí ó máa jẹ́ ti
ọkùnrin àtọkùnrin tí bá ń bára wọn sùn àbóbìnrin àtobìnrin tí bá ń bára wọn sùn Kùránì ó sọ pé jìyà tí ó máa jẹ́ jìyà wọn látẹ̀ní lọ́nà àwọn tó ti ṣe bẹ́ẹ̀ rí yes Ọlọ́run bá wọn wí lọ́nà yìí àmẹ́ni tí ń bá ń dán wò individual tí ń bá ń dán wò tí wọ́n ń yọ ọ́ ṣe nínú ilé tá a wá ká wọn mọ́ ìjìyà wọn kò sínú Qur'an ìjìyà wọn kò sínú hadithi tó lálàáfíà táwọn fara mọ́ so torí bẹ́ẹ̀ ìta máa ṣe fún wọn ní ta'zir ìta ń pè ní ta'zir ni ẹnìkan tó ṣe ń tí ọ̀dà tá a dẹ̀ rí establish nínú Islam pé ẹnu gbogbo wa kò sí pé n tó ṣe yí ọ̀dà nínú Islam bẹ́ẹ̀nu gbogbo àfẹ́sìn ṣe kò sí pé homosexualism ọ̀dà èèwọ̀ ni àmọ́ àríbáwí kankan nínú Qur'an àríbáwí kankan nínú hadisi fún tọ̀hún ó tọ́ fún adájọ́ mùsùlùmí ó sì tọ́ fún ẹni tó bá jẹ́ olórí mùsùlùmí láti fi ìbáwí kan lélẹ̀ nítorí pé àfẹ́ káwọn èèyàn máa ṣe á wàá fi ìbáwí kan áhùn ìbáwí kan ó tọ́ nínú Islam bẹ́ẹ̀ tanziru ni wọ́n ń pè wọ́n lè ní ẹni tó bá ti ṣe á sì máa wá àmọ̀ tí wọ́n máa lé wọ́n máa lọ ṣe ọdún 2 àbọ̀dún 3 wọ́n máa lọ ṣe nínú ẹ̀wọ̀n a lè sọ pé ẹni tó bá ṣe òkè àmọ̀ náà wọ́n ní blala 40 ẹni tó bá jó lórí àti adájọ́ àwọn ni wọ́n mọ̀ kí ló ṣe déédéé ìyàwó ló ṣe déédéé situation yẹn tí wọ́n wàá fi ìyà kan lílẹ̀ tí wọ́n máa jẹ òun náà ń pè ní tanzir Abu Hanifa ní nígbà tá a ti rí òfin kankan tó dájú látọ̀dọ̀ Ọlọ́run tá a sì rófin kankan tó dájú láti ọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tanziru ni ó máa jẹ́ ìjìyà wọn àti gbogbo àwọn scholars tán wà ní school of thought rẹ̀ in táwọn náà sọnù àwọn scholar tán wá faramọ́ nínú àwọn scholar àgbàlódé pọ̀ gan bí àwọn Musa Shaukani mọ́mìnà àwọn tó tún dé gbẹ̀yìn lẹ́yìn wọn àtàwọn scholars kò ti wà yìí náà pé nígbà tá a ti rẹ́rìí fún tó dájú láti inú kìtàbù àti sunna àdìsí tá a rí nínú sunna àdìsí yẹn ẹnu òkò sí ẹni táwa á pa ṣé àdìsí tẹnu òkò sí ládùúgbò lélẹ́rí tá a fi máa pa yàn àdìsí tẹnu òkò sí ń pọ́ lálàáfíà a lè dì í mú níbi irú punishment báyìí ẹjẹ́ àfẹ́ kan dúró lórí tanzir òun ni pé ìbáwí àtìmọ́lé ìjẹniníyà ń pè ẹ̀dọ̀bálẹ̀ ìjẹgba ìní ọmọ jẹ́ ìjìyà wọn. Ànábì Lútù alayhi salatu wasalam bọ́lọ̀ ń ṣe wá kó yọ níbi aburú àwọn èèyàn rẹ̀ ní ó kó wọn jáde kúrò nínú ìlú nígbà tí wọ́n jáde tán nínú ìlú gbogbo ibi tọ́lọ̀ ti pìtàn Ànábì Lútù alayhi salatu wasalam nínú Qur'an kò ìtàn yẹn ò tẹ̀síwájú láti sọ bó ní ìgbésí ayé Ànábì Lútù ṣe wá rí lẹ́yìn tó jáde kúrò ní inú ìlú náà tọ́lọ́n bá ti bá ọ̀rọ̀ débi tóun ti pa àwọn ìjọ náà rẹ́ ìtàn nípa Ànábì Lútù máa parí síbẹ̀ so nígbà tí ó sì sójú ẹnì kankan ibi táwa mùsùlùmí mọ̀ dénú so àmọ́ nínú bíbélì oríṣiríṣi irọ́ ni wọ́n tún wé mọ́ Ànábì Lútù ní ẹsẹ̀ kò sì ṣe é rí láì lélẹ́rí nítorí àwọn kì í ṣàpọ́nlé àwọn ànábì Ọlọ́run ọmọ Ísírẹ́lì lójú wọn báwọn ànábì Ọlọ́run ṣe rí wọ́n kàn dàbí ẹnìkan tí ó jẹ́ pé èèyàn bíi tiwa náà ní kò yàtọ̀ sí wa ọkàn gbìyànjú láti jẹ́ ní eré Ọlọ́run dẹ̀ bá a sọ̀rọ̀ kò sẹ́ni tọ́lọ́run ò lè bá sọ̀rọ̀ ẹ̀rí pọ́lọ́run sì ń bá wọn sọ̀rọ̀ dì sí wọn ni olúwa ló pè mí olúwa ló rán mi níṣẹ́ so prophesy àti ìjẹ́ òjíṣẹ́ yẹn àwọn gbà pé kìí ṣe ń tọ́tán ó ṣe ń continue láàrin àwọn dì sí pé so bí àwọn pásítọ̀ tèní àtàwọn olùṣọ́ àgùntàn tèní bá ṣe lè ṣẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tí wọ́n ní olùjìbìtì kan ó ṣe ìwà kan tí ò dáa bẹ́ẹ̀ náà nígbà pé àwọn ànábì Ọlọ́run tó ti ṣáájú náà ìgbésí ayé tàwọn náà yàtọ̀ sí báwọn wọn gbà pé ní mímọ́ ni àbámójútó Ọlọ́run kan wá wà ẹ̀sùnmọ̀ wá pẹ̀lú wọn gbà bẹ́ẹ̀ wọn lá ànábì Lútù alayhi salatu wassalam lẹ́yìn tọ́lọ́run kó làtán òun àtàwọn ọmọbìnrin rẹ̀ méjì wọ́n sì ní kò níjọ ọmọbìnrin rẹ̀ méjèèjì nìkan náà ní ìjọ rẹ̀ nígbà tí wọ́n wá jáde nínú ìlú tọ́lọ́run pàlú Gòmórà àti Sàdúmù rẹ̀ wọ́n wá ń gbé lórí àpáta wọ́n ń gbé káàkiri lórí àpáta àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì wá rò yìí pé àwọn ní bùkátà sọ́kùnrin àwọn ọ̀dẹ̀rẹ́ ni tí ó lè mọ táwọn lè fẹ́ bàbá àwọn sì nìkan lọkùnrin tí ń bẹ ń bí àwọn ò sì lè súnmọ́ bàbá àwọn bó làwọn wàá ṣe báyìí kò tiẹ̀ ṣe é fi lọ bàbá àwọn rárá àwọn sì ní bùkátà sọ́kùnrin àwọn ṣàbímọ ṣé bí bàbá àwọn ṣe wá kápákun táwọn parẹ́ ní láì bímọ láì rọ́kùnrin kí ni káwọn ó ṣe ńlẹ̀gbọ́n bá mú mọ̀ràn wáyé pé járọ̀ bàbá wa ló ti yó tó bá mutí tó bá ti yó dáadáa tó bá ti wá sùn tí ọmọ ti ń ṣe mọ́ àá wà á rèépù bàbá wa. wọn láwọn ọmọbìnrin Ànábì Lútù alayhi salatu wassalam ìsọkúsọ tán kọ sínú bíbélì nù wọn ní àwọn ọmọbìnrin kínní òun lọ́kọ́kọ́ ṣe níjọ́ kínní wọn rọ Ànábì Lútù líyan tí yóò kọ̀ mọ́ ti ń ṣe mọ́ ọwọ́ àsùngbẹ́ alájálẹ̀ ẹni ọmọbìnrin òun wá bá a láṣepọ̀
gbà tó dijọ́ kejì ọmọbìnrin kejì náà bá a láṣepọ̀ nígbà tá ànábì lútù sí mọ tí kò mọ tí ń ṣe ni àwọn ọmọ méjèèjì wá lóyún ni wọ́n wá bímọ fún ànábì lútù wá mọ̀ lẹ́yìn ìgbà wọn ń kábàámọ̀ so n tí wọ́n kọ nínú bíbélì ń pa gbèsè ayé ànábì lútù tiwọn kì í ṣe tiwa lútù tiwa ẹni mímọ́ ni wọ́n purọ́ bẹ́ẹ̀ mọ́ ànábì dàúdù náà alayhi salatu wa salam wọn ló gbá ìyàwó kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó gbá ìyàwó rẹ̀ ó ti níyàwó 99 ó bá tún lọ gba tẹnìkan ànábì sulemanu náà alayhi salatu wa salam wọn lọ yàlè lọ ní gbá nǹkan yàlè káàkiri wọ́n ṣe mọ́ ju àwọn ànábì ọlọ́run nù wọ́n sì lo òpìdán lànàbì sulemanu náà mọ́ sóògùn ni pé ó mọ ògùn gan kì í ṣe ẹni ọlọ́run kì í ṣe olúwa kan ó kàn jọba kan tó pàṣẹ ayé kò jù bẹ́ẹ̀ lọ gbogbo irú tàn báyìí ó yẹ kí mùsùlùmí ó tètè mọ̀ tán bá ti fẹnu ẹ̀tẹ́ lu àwọn ànábì ọlọ́run yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìtàn ọ̀rọ̀ ni tí ó dodo àwọn tán kọ kínní náà lẹ̀ nínú bíbélì náà wọn ò lójútùú pé ta ni ẹni tó sojú tó kọ́ lẹ̀ nígbà tẹ́ lọ́mọ méjì péré ńlá ànábì lútù ní òun àtàwọn ọmọ rẹ̀ méjèèjì ní olókù tí wọ́n ń ṣayé táwa lọ́rọ̀ sojú tó wá dọkumẹ́ntì history yìí kalẹ̀ pé bí wọ́n ṣe rọ ànábì lútù lọ tí yóò ní o bí ó ṣe wá kí àwọn ọmọ rẹ̀ mọ́lẹ̀ ní o ta ló sojú ta ló kọ rìpọ́ọ̀tù kalẹ̀ ṣé lútù ló fún rẹ̀ kọ́ so ó ti fojú hàn pé ìtàn ọ̀rọ̀ ni al-Qur'an fi inna hadha al-Qur'ana yaqussu ala bani Isra'ila akthara alladhi fihi yakhtalifuna tí n bá gbàgbé àyà náà Qur'an tá ń sọ kalẹ̀ fún Muhammadu yìí yaqussu ala bani Isra'ila ń ṣe ni Qur'an ń pìtàn fọmọ Israẹli ọ̀pọ̀lọpọ̀ tàn tí wọ́n ń jiyàn tí kò yá wọn náà tó dàrú mọ́ wọn lọ́wọ́ bí Qur'an ṣe ń sọ kalẹ̀ yìí tára mọ́kà ọmọ válù rẹ̀ yìí àwọn ọmọ Israẹli táwọn ti níwèé lọ́wọ́ rí ṣáájú ànábì Muhammad tíwé yẹn dàrú mọ́ wọn lọ́wọ́ torí bíbélì tí ó tiẹ̀ tó New Testament tó yẹ sí pé lẹ́yìn tí Jésù lọ tán àwọn tó bá Jésù láyé tán tiẹ̀ gbédè Jésù ò sí mọ́ èdè Aramaic tí Jésù sọ níjọ́ tí ń bẹ láyé àwọn tó gbọ́ ò sí mọ́ àwọn mẹ́rin kan tí wọn ò wulẹ̀ bá rárá àwọn náà wá kọ àwọn àkọọ́lẹ̀ kan táwọn àkọọ́lẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin takora wọn Lúùkì Jọ́ọ̀nù àti èwo tún ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ wọn ń takora wọn lẹ́yìn táwọn mẹ́rẹ̀ẹ̀rin ní lọ tán àkọọ́lẹ̀ wọn wá ní Pọ́ọ̀lù gbé gẹ́gẹ́ bíi lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ lẹ́tà àwọn náà tún pé ń sọ pé lẹ́tà tí mo kọ sí yín yìí mo ti kọ̀kan ṣáájú yìí tó kọ ṣáájú àti ẹ̀mọ̀ version alákọ̀ọ́kọ́ version ẹlẹ́ẹ̀kejì so gbogbo ẹ̀ dàrú ó takora wọn ìyẹn ìwé tí wọ́n fi ń sin lọ́wọ́n ọba Ọlọ́run wa níṣẹ́ rí Kùránì tí ń sọ kalẹ̀ yìí ń tó dàrú mọ́ wọn lọ́wọ́ táwọn náà mọ̀ ìpọ́ dàrú wọ́n rí clarification rẹ̀ nínú Kùránì tán bá ti ń gbọ́ wọ́n ti mọ̀ pé ókè ń tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ní torí ìtì ń bẹ nínú ìwé wọn kò jọra wọn yìí mi story mi yọ máa lọ níbì kan tó bá débì kan wọn kàn ká story yóò gbọdọ̀ tán síbí ẹni tí ń dà kọ yóò bá fi díẹ̀ kún pé kó lè end síbi tó dáa Ọlọ́run ní inna hadha al-Qur'ana ṣe rí Kùránì tá à ń sọ kalẹ̀ tẹ́yìn ọmọ yìí yìí yaqussu ala bani Isra'ila akthara alladhi kanu fihi yakhtalifun ìyànjú àwọn ọ̀rọ̀ fọmọ Israẹli ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń jiyàn sí bí ìtàn Ànábì Lútù alayhi salatu wassalam bó ṣe rí ni ẹjẹ́ àdúró báyìí kí a tún máa tẹ̀síwájú lórí ìtàn Ànábì Shuayb alayhi salatu wassalam ní tuntun nígbà tọ́lọ́run tún fẹ́ dá wa ní àwọn ẹ̀kọ́ mi náà níbẹ̀ Ọlọ́run má ṣe jẹ́ aláṣẹ pé Ọlọ́run má ṣe àforíjìn wá o Ọlọ́run má ṣe àforíjìn wá o báwo ọba tiẹ̀ dán nǹkan táwọn ọjọ́ Ànábì Lútù dánwò nínú ẹ̀ṣẹ̀ ṣe báwa náà ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì ọ̀pọ̀ nínú ẹ̀ tá a fojú di tá a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni ọwọ́ à ń bẹ́ẹ̀ táwa náà mọ̀ lẹ́ṣẹ̀ ńláńlá pé ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ṣẹ̀ yìí Ọlọ́run gbogbo bí gbogbo wa kù sí Ọlọ́run má ṣe àforíjìn wá jogún táwọ́bà fún wa já lè jáwọ́ já lè túbá kó tó di páwa báwọ Ọlọ́run ọba foríjìn wá látayé kó tó di jọ́ kìyàmà tá a bá dénú sàárè ìfàforíjìn rẹ bá wa lò àtikẹ́ rẹ tá a bá gbangba níwájú wọ Ọlọ́run ọba jọ́ kìyàmà níjọ́ ìṣirò wọ́n ṣàfàforíjìn rẹ àtikẹ́ rẹ bá wa lò ọ̀là la ilaha illallah ọ̀là muhammadu rasulullah má ṣe wá lọ́mọ náà o ọ̀là sallallahu alayhi wa sallam ṣe wá lọ́mọ àlìjẹ́nà dàwa papọ̀ kẹ́ pẹ̀lú dúdú àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni rẹ bí iṣẹ́ wọ ọba tiẹ̀ tó tiwọn ẹbí wàhálà wa nínú ẹ̀sìn ọba tiẹ̀ tó tiwọn tíbẹ̀rù Ọlọ́run ọba wa ọba tó tiwọn Ọlọ́run má ṣá wò wá kẹwọ́ láì pé a nífẹ̀ẹ́ láti dẹni eré ìfẹ́ òun náà pé ká dẹni eré tí ń bẹ nínú ọkàn wa wò ó mọ́ wa lára láti dà wá papọ̀ mọ́ wọn ọ̀là sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.